ọjọ́ tí mo pàdé ẹ̀ ní mo do àwọn ìbéèrè kan wà tó ń béèrè lọ́wọ́ mi tọkùnrin òbèrè irú ẹ̀ lọ́wọ́ mi rí ó ní wípé how do you want it? Should I start from the front? Should I go deeper? Ó ń bá mi sọ̀rọ̀ bí ẹni wípé he wanted me to be in charge. Tí mo ti délé ayé mi wọn ò gbádùn òkú tó bó ṣe dó mi níjọ́ náà. Àmì mi náà fi nǹkan kan pamọ́ fún bí àṣírí. Mi ò jẹ́ kó mọ̀ pé ilé ọkọ ni mo wà. Tẹ́ ẹ bá rí mi ẹ lè mọ̀ pé mo wà ní ẹ lè mọ̀ pé bí mo ti bímọ. Bẹ́ẹ̀ ni. Àmọ́ tẹ́mi àtọkọ bá ti ń jà báyìí ó máa nà mí ni. Ọkọ mi ló wá fún mi ní advice pé tó bá ti rí pé òun ti ń bínú pé kí n máa kú òun lé fóun. Ọjọ́ yìí bó ṣe bẹ̀rẹ̀ sí tún bínú wàhálà ẹ̀ ni. Àṣẹ tó bá ti ń bínú yẹn kí n bá ti kú òun lé á lè gbé girlfriend ẹ̀ wá lé. Mo wá kú òun lé mi ò kú òun lé máa padà kú òun lé náà nítorí ó máa nà mí àná fojú bolẹ̀ ni. Torí pé àwọn ẹ̀gbọ́n mi àbí ẹ̀kọ́ ló máa mú mi. So fún ìdí èyí torí kò mọ̀ yẹ pápá pé òun ò wálé iṣẹ́ rẹ̀ ò ṣe tó lè sùn tá. A lọ bí iṣẹ́ láàárọ̀ àdélálẹ́ ni. So bí mo ṣe gbẹ́rù mi jọ náà ni bó ṣe bẹ̀rẹ̀ ni wọ́n máa fẹ́ pa ikú kí bá bẹ́ẹ̀ ni ilé ìdí máa dé kó má bá mi kẹ̀ gbím má sọ bíbí mẹ́rin inú báàgì àwọn ọmọ mi ò gbọ́dọ̀ mi ọ̀dọ̀ ìyá kọ́ mi làwọn ọmọ mi ń gbé mo ń bọ̀ máa sọ̀rọ̀ dé bẹ́ẹ̀ náà mo bá gbọ̀nà Abẹ́òkúta lọ gbọmọdé Abẹ́òkúta ọ̀rẹ́ mi ń gbé Abẹ́òkúta a room self contained ló ń gbé flat ilé yẹn wọ́n kọ́ gbọ́rọ̀ báyìí ní àwọn mẹ́rin pé ló wà ní compound so mo wá dúró sẹ́nu ọ̀nà ìbọ̀dẹ́ ìwádìí ẹ̀ pa àwọn ṣẹ̀ṣẹ̀ gba lé ń bẹ̀ ni wọ́n bá ní pé ṣé àǹtí Yẹ́misí ni mò ń béèrè mo ní àǹtí Yẹ́misí ò mà sílé láti àná ni wọ́n ti travel mo ní mo pé nọ́mbà ẹ̀ kò lọ mi mọ̀ kó máa travel àtẹ̀kọ́ lèmi ti wà oh God ojújẹ ti wá lọ báyìí ẹ wo ọjọ́ lọ́jọ́ ò tiẹ̀ lọ bí mo ṣẹ̀ṣẹ̀ wáyé wọ́n náírà ò sí lọ́wọ́ mi àti pé ilé yẹn ni ẹ wo bí mo sọ náà nìyẹn wọ́n bá ní ok bí ẹ máa sùn sọ́dọ̀ àwọn tó bá jẹ́ di ọ̀la ẹ mọ the next thing láti ṣe bí àwọn náà máa dé títí ọ̀la òun bá lóun ti gbọ́ òun bá wọlé ọ̀dọ̀ bọ̀bọ́ yìí inú ilé rẹ̀ kò tiẹ̀ sí àwọn òórùn dúdú tó ń kọ́kọ́ gbóòórùn inú ilé rẹ̀ náà room and parlour ló ń gbé ọ̀rẹ́ mi nìkan ló ń gbé a room self contained bẹ́ẹ̀ torí room and parlour mẹ́ta ni wọ́n kọ́ a room self contained bẹ́ẹ̀ àgbà tí lẹ́yìn òtó ni wọ́n ṣàkọ́ bẹ́ẹ̀ yẹn ó ní àti ṣeun bóun ṣe sọ fún wọn pé àkànjọ kan má bínú ó máa like láti wẹ̀ lálẹ́ wọ́n bá ní no problem yàrá sì ní bedroom wà òun bá wọ̀ bẹ̀ lòun bá wẹ̀ ìgbà tó ń wẹ̀ wọ́n fún un ní tó wẹ̀ òun fi núra ọkùnrin lè dá tó bẹ́ẹ̀ kó má lẹ́nu tó ń fẹ́ wọ́n sọ fún pé ṣóun máa ní the body cream pé body cream tí girlfriend àwọn gbé wá ó wà bẹ́ẹ̀ pé bí àmọ́ lè lò pé irú kọ́lọ̀ mi náà ni kọ́lọ̀ girlfriend àwọn mo jẹ́ mú cream yẹn lóòótọ́ mo fi pa ojú mi mo fi pa ọwọ́ mi bẹ́ẹ̀ ni mo dẹ̀ lie down ló bá ní ṣé mo ti fẹ́ sùn ni sitting room ni mo lọ lie down so ṣé mo ti fẹ́ sùn ni wípé pé kí n má ti jú o pé ṣé mo ti fẹ́ sùn ni pé ṣé mi ní jẹun ni mo ní táìmì yẹn náà kò ju bí i 6:30 lọ mo ní rárá mo ní mo ẹni pé kí n wọ́ ṣọ́ọ̀bù jáde kí n jẹ́ ká jáde ká lọ wá nǹkan tá a máa jẹ pé báwọn ṣe àwọn lazy gan o àwọn ò kí ń dáná tí gẹ́gẹ́ bá wà nìkan làwọn máa ń dáná òun bá sọ pé tẹ́bà dẹ́ máa ìgbélé báyìí ń so oúnjẹ tó bá dàrọ̀ lẹ́ máa sí ẹ jẹ́ ká lọ wá nǹkan tá a máa jẹ àwọn dẹ̀ jọ ń lọ gbà táwọn jọ débi táwọn ará oúnjẹ àwọn ará nǹkan táwọn máa jẹ ó ní káwọn àwọn ará ibi ẹ̀yìn máa ń ta oríṣiríṣi àwọn ará fried rice àti jollof rice àti wọ́n ṣàní kó àwọn ará turkey wọ́n ṣàbọ̀ òun ṣàrà gbà tó ń jẹ ní àwọn náà wá gbé bí gentle boy gentleman àwọn jọ ń bọ̀ àwọn gbé báìkì wọ́n jókòó sí wọn lẹ́yìn àwọn jọ ń lọ bẹ́ẹ̀ ni pé àwọn ti mọ́ra tipẹ́tipẹ́ gbà táwọn délé àwọn jọ ń jẹun àwọn jọ ń gist bí táwọn ti ń gist wọn ní àkáwọn máa bọ̀ náà kókò ń jókòó máa yẹn ò ní nǹkan kan lọ́kàn àwọn náà ò ní nǹkan kan lọ́kàn àmọ́ àwọn ọmọ ibi tí wọ́n ti lead sí 2 bí 3 ṣe wọlé nìyẹn ṣe mọ̀ pé 1 plus 2 is equal to 3 bó ṣe di pé àwọn jọ lájọṣepọ̀ nìyẹn ìgbà táwọn jọ lájọṣepọ̀ kó sì kó àwọn jọ lájọṣepọ̀ bẹ́ẹ̀ yẹn o báyìí ló ṣe wá jẹ́ bọ̀dá ìkan ni wípé iṣẹ́ aṣọ tó wọ́n wọ̀ ṣé kò wá tíìk jù àwọn tó pé àwọn máa bọ́ọ̀rẹ́ àwọn ni pé àwọn nìkan náà àwọn tó máa ń wọ̀ fi sùn
àwọn night gown yẹn àbí night wear yẹn àwọn máa wọ̀ wọ́n ní pé òkè kí n jẹ́ káwọn fún mi ní singlet wọ́n wá fún mi ní singlet yẹn ni mo wá wọ́n fún mi ní singlet mo wọ singlet yẹn wọ́n ní wà ó jẹ́ fit mi pé tí girlfriend náà bá wọ̀ bó ṣe máa ń rí ní ilé kinní kan wọ́n ní ẹ ṣe jàre pàṣẹjọ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn ṣe dé pa àwo fíìmù bí wọ́n ti ń wo fíìmù lọ ẹgbẹ́ mi kàn wọ́n lẹ́gbẹ̀ẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n fọwọ́ ra mi lọ́wọ́ wọ́n ti wà I don't know bóyá ó carry the way ni bóyá ó dẹ̀ mí ni ẹni I don't know before you know it pàṣẹ bẹ̀rẹ̀ sí ṣeré pa nìyẹn tó ti pa bẹ̀rẹ̀ sí kiss ara wa láti ibi kiss mo tí mo pè lè yàtọ̀ sọ́kọ mi kì í kiss mi lábá fẹ́ dóra wa láti lè pẹ̀pẹ̀ tí mo ti ń déètì ẹ̀ ni mo ṣe mistake lóyún fún un ni ló fi di pé wọ́n á sanwó orí mi nílé wa kì í kíìsì mi o pọ́kùn ni wọ́n á sọ pé yá jẹ́ kí eyín ṣe kíní kan so bá ṣe jọ ń kíìsì ara wa lọ tí mò ń fọwọ́ ra wọn lára wọ́n fún mi ní ṣòkòtò kékeré tí mo wọ̀ tí mo èmi gan fúnra mi mo ti fọwọ́ kan nǹkan ọmọkùnrin yìí nǹkan ọmọkùnrin yẹn tóbi àǹtí ṣeun ọmọkùnrin pé kí n calm down ló bọ́ ṣòkòtò mi ló wá ṣe mọ̀ pé 3-seater ibì kan máa ń ga níbi àwọn apá àga yẹn bọ̀dẹ́ wá sún mi ó lọ gbé pílò ó sún mi ó gbórí mi síbi pílò ó wá sún ìdí mi ó gbé orí mi síbi pílò ó wá sún ìdí mi síbi tó máa ń ga yẹn àwọn wá wà níbẹ̀ yẹn bóyá ìbẹ̀rẹ̀ wọ́n á ní pé how do you want it baby ǹjẹ́ mọ̀ nǹkan tó ṣe mímọ́ bí ó dá ṣe dẹnu dóbò mi nìyẹn bọ̀dá yìí ò kì í mu òbò àwọn máa ń jẹ òbò ni ọ̀rọ̀ tí mò ń sọ òye yín bọ̀dá yìí ò kì í mu òbò wọ́n máa ń jẹ òbò tiwọn ni bọ̀dá yìí ń jẹ òbò mi ni kò mu òbò mi. bọ̀dá yìí ò mu òbò wọ́n ń jẹ òbò ni ọ̀tọ̀ ni kí èèyàn máa mu òbò ọ̀tọ̀ ni kí èèyàn máa lá òbò ọ̀tọ̀ ni kí èèyàn máa jẹ òbò àsìn kókùnrin kó ṣí òbò ẹ sí ẹnu òwò ọkùnrin kó máa ṣe ẹ mọ̀ ṣé tí níbi tí ó ti sọ pé wọ́n àwọn mọ́ǹkì yìí àwọn ọ̀bọ tó bá ṣe kí náà máa pè kí náà tó máa ṣe kíní fún àwọn èèyàn tó máa ṣe bí tó máa ṣe ẹ ti mọ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni n wò kí ni bọ̀dá yìí ń jẹ ló bó òun báyìí àmọ́ òun rántí ẹjọ́ nítorí Ọlọ́run kíyàn jẹ òbò màá dìde ṣe fídíò kan lórí jíjẹ òbò lílá òbò àti mímu òbò àwọn tó bá ń mu òbò yẹn máa ń bòbò jẹ ni wọ́n máa ń bòbò jẹ ni àwọn tó bá ń jẹ òbò àwọn tó bá ń lá òbò ìgbé fún wọn àwọn lọ̀gá mo bọ̀ mi ti dé wọ́n ní òbò yìí wọ́n á ń jẹ òbò àwọn wọ́n láti ṣeun òun ò rí irú ẹ̀rí sẹ́ ọ̀yẹ́ bó ṣe ṣe ló ń pariwo ọ̀yẹ́riwo tó ń pa yẹn kò tí ì fẹ́ mind sẹ́ nígbà tó jẹ òbò yẹn débi kan ó kò ṣe gbìrì kéèyàn máa jẹ òbò yẹn kéèyàn dẹ̀ máa da omi ó lóun da omi ó lóun ti da mi rí ó ní àmọ́ tóun ti pàdé ọkọ òun òun bóyá bó ṣe bí ó ṣe láìkì ìbálòpọ̀ yẹn pé àkóńjọ́kùnrin tó máa ṣe ṣìnà pé bóyá torí pé o kò ṣe ṣìnà ni ò ṣe láìkì òbò nǹkan tóun rò nìyẹn tó ṣe pé òun ti ríbi ire sọ ẹ̀rù ká láì mọ̀ pé bí wàhálà àti ìdààmú lòun sọ ẹ̀rù ká wọ́n mọ̀ pé bó ṣe jẹ òbò yẹn tó ń da mi báyìí ó kàn gbé wọn láti sitting room yẹn ó gbé wọn wọnú yàrá bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó ní ọmọkùnrin yìí ò ṣe pápápápá ó ní ọmọkùnrin yìí á ṣe báyìí tó bá ṣe báyìí pa àwa róòlù lẹ́ẹ̀kan náà á róòlù tó bá ti róòlù àtúnṣe tó bá ti róòlù tó bá róòlù lọ́wọ́ yẹn àwọn róòlù lọ́wọ́ á máa ṣe bíi pé kí ẹ máa ṣe steadily á máa róòlù lọ́wọ́ kan náà á tún ṣe pa ó nígbà tó yẹ òun ni pé ó kórè ọmọkùnrin jẹ́ dùn ní ẹ̀mẹrin kílẹ̀ tó mọ́ àwọn dúró àwọn ní ẹ̀mẹrin kílẹ̀ tó mọ́ gbogbo ẹ̀bùn pátápátá òun á so kéèsì ẹ̀bùn òun gbàtà àwọn dúró àwọn tó dára ọjọ́ kejì ojú wa ń tì òun àti dìde ńlẹ̀ ojú ń tì òun mo bóyá sọ fún un pé kí ló ṣẹlẹ̀ pé kí ló tó ń tijú wọ́n á ní kí ló tó ń tijú wọ́n á ti jú náà pé we both enjoying it àbí ṣé òrùbí àwọn use ẹ̀ torí pé òrùbí tó fẹ́ sùn lánàá ni pé you are the one that invited me òun wá sọ wípé rárá bọ̀ òun kò wí pé ẹ máa wò pé òun cheap pé for the first time wọ́n á ní for the first time bí ti báwo ok lọ́kọ̀ for the first time tí mo bẹ̀rẹ̀ lájọṣepọ̀ ní mi ṣáà lọ condom kó wá lọ lóyún ṣé tó bá lóyún nìsín ṣé màá ní mi ò ní gbà ni ṣé we gonna marry ourselves yóò jẹ́ big deal mo bá ní òun máa wà nílé ọkọ ló bá ní ilé ọkọ
oh shit and ó wà ní ọkọ jẹ́ kí n ṣerú nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ kì í ṣe pé bẹ́ẹ̀ kì í kọ́ ó ní bóyá pé òun ò ti fẹ́ gbọ́ nǹkan kan lẹ́nu ẹ̀ òun fẹ́ gbọ́ anything ó bá ní èlò owó mọ́tò tó máa gbé délé yín padà ọ̀yọ́ don't you don't worry fún mi láka nọ̀bẹ̀ òun ò dáhùn bó ṣe wọnú kínní nìyẹn bó ṣe kàwé nìyẹn wájú 20,000 naira kọ́ fóun ní please I want to go out now dress up leave this place má yẹ kí n báyìí ìyàwó lé nìyẹn and ó jẹ́ kí n máa ṣerú nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ so kébì náà wàá má rí ní scam bẹ̀rẹ̀ sí máa dóyàwó mi kiri kó sọ pé nǹkan tí mo ṣe ni mo gbà má wọ̀rí ẹbí máa yẹn ti jáde lọ nìyẹn ó ní òun sọ nǹkan kan ó ní òun á mú òun á owó tó fóun yẹn òun dress up òun wẹ̀ ó ní òun mọ nǹkan tó fíìmù tó lọ bó ṣe padà nìyẹn ó bá ní ó tí ì lọ ni òun bá ní òun dress up náà ni ó bá ní dúró náà tẹ̀ dúró ṣé wọ́n rán ẹ wá ni òun bá ní wọ́n rán mi wá but he didn't allow me to explain ṣé èmi náà máa wà ní ọkọ máa wò mí kí n máa ṣerú nǹkan báyìí ni you don't allow me to explain you are just getting angry o lórí nǹkan tí ò yẹ kẹ́ máa bínú sí ó bá ní kí ni nǹkan tó ṣẹlẹ̀ ó bá ní ọkọ òun ló ní pé kóun máa kúrò ní pé táwọn bá ti ń jà á ní kóun kúrò ní ó lóun fúrísẹ̀ tó ẹ̀ṣẹ̀ mọ̀ wípé táwọn bá ti ń jà o ó fẹ́ gbóbìnrin wálé ni ó nítorí pé ìgbà tó yá ní ẹnìkan tó wà ní àwọn sọ fún mi pé wo tẹ́ ẹ bá ti lọ báyìí ọkọ yín máa ń gbóbìnrin wọnú fúláàtì yín tó bá ti kọlà onímọ̀ tó wá bẹ̀ òun padà o ó ní bó ṣe wà yìí ọ̀dọ̀ àwọn làwọn máa ń lọ ó lóun mọ̀ wá sí bíbá yìí ni ó lóun dẹ̀ regret pé òun wá sí bíbá yìí ó ní tẹ́tẹ́lẹ̀ ilé àwọn làwọn máa lọ pé ọkọ òun ti bẹ̀rẹ̀ wọ́n ti mọ̀ kó máa wá ń jọ kẹta wá bẹ̀bẹ̀ tẹ́tẹ́lẹ̀ ó máa ń nà òun ni òun bá fi àpá hàn ọmọ méjì lòun ti bí ọmọ òun gan wọn ò jẹ́ kó gbọ́dọ̀ òun ọ̀dọ̀ ìyá kọ́ lọ́mọ ń gbé wọn ni what ìyá kọ́ ṣe máa tọ́mọ bẹ́ẹ̀ ni mi ò parọ́ fún yín ọ̀dọ̀ ìyá kọ́ mi lọ́mọ mi ń gbé ní ìsìn bó ṣe wà yẹn àná ní ìsìn tí mo kúrò nílé ọmọbìnrin yẹn máa dé síbẹ̀ èní nìsín ọjọ́ máa wà ọ̀la nìsín yìí ọmọbìnrin yẹn máa tún padà sí skul ẹ̀ padà ṣọmọ yẹn máa sọ pé òun ò mọ̀ pé ó níyàwó ni I don't understand what is happening mo gbà ká mú bẹ́ẹ̀ ṣé mo fẹ́ kúrò bẹ́ẹ̀ ṣé bá kúrò bẹ́ẹ̀ nìsín ṣé bí wọ́n tẹ̀ jẹ́ kí n máa rọ́ ọmọ mi lẹ́kọ̀ọ́kan máa ń lọ máa ọmọ mi ní weekend nígbà mi tó máa lò weekend dọ́dọ̀ mi but most of the time lẹ́ẹ̀kan láàrin oṣù kọ̀ọ̀kan mi máa lé mi kúrò lọ sí ilé wa padà what ọkọ ẹ̀ ó máa lé ẹ lọ sí ilé mi padà bó ṣe máa ń ṣe nìyẹn èmi go ti sú mi ìríbi lọ́ní so me coming here today ẹ wo ẹ̀yẹn máa wọ́ bọ̀ tẹ́ bá gbà mí láyè tí máa dúró sí ibà tọ́rẹ̀ mi bá dé gan sẹ̀gàn tó bá ti pè padà máa sọ fún yín ábẹ̀rẹ̀ sí máa pè mí ọmọ pé nínú bí mi má bínú má ṣe gbá kan whereas ó ní èèyàn tó ń fẹ́ ni tó yẹn máa ń wá kò jù torí lédè náà lè kò jẹ́ kó máa gbọ́dọ̀ wá léwo ní wákàrọ̀ bá ti bímọ máa bẹ́ẹ̀ ó ní òun fẹ́ ká máa ṣe boyfriend and girlfriend ká máa ṣe boyfriend and girlfriend títí àwọn méjì tí mo bí yẹn náà á bí wọn léra ara wọn ni ọdún màmá lọmọ ń gbé but ìyàwó lé ẹ má bínú tápẹ́ yẹn ló bí yín nínú I am sorry okay no problem mo ti gbọ́ if you are sorry no problem ó náà ó dẹ̀ ní pé kó máa lọ bí kankan kó ń dúró but òun ni má sọ pé lóun nílé lálẹ́ yìí o because òun ò fẹ́ kí nǹkan bẹ́ẹ̀ kó gbà tó òun mọ̀ ọlọ́run máa dárí dòun bò òun fẹ́ kí nǹkan bẹ́ẹ̀ kó tó repeat ara ẹ̀ mọ́ òun dẹ̀ ní no problem ọ̀rẹ́ òun náà òun pọ̀ ọ̀rẹ́ òun nọ́mbà ẹ̀ ti ń lọ gbọ́ ló máa dé láńlọ́ọ̀dù owó tó fóun níwèé tó sọ pé kóun láyà ló mú ìwé wá fóun pé kóun kúrò nílé òun ò dẹ̀ lówó lọ́wọ́ ló ń fi lọ sunkún sí ọ̀dọ̀ boyfriend òun lọ́rùn kìnìkan pé òun ò tí mọ̀ pé bọ̀ kíì òun ló máa ní pé kọ́mọ kan wá fóun ní kíì òun wá ní pé kó má tiẹ̀ wọ́rí wípé ọ̀dọ̀ búrọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ lòun dé sí pé tó bá dọ̀là òun máa lọ pé tí o kó má wulẹ̀ wọ́n wá ní pé kò sí wàhálà ń gbà yín pé tó bá ti fẹ́ lọ kó jẹ́ kí n mọ̀ òun ò dẹ̀ ní pé òkè ọmọ tó ló máa mú kí wà òun ló máa lọ sẹ́ẹ̀dì kí láti ibi tó wà sí ọmọ yẹn máa mú wá fóun wọn á pé kó má wulẹ̀ wọ́rí káàkiri àtúnṣe máa send kí padà kó má wọ́rí pé òun náà ń lọ ló bá ti dọ̀là òun lọ òun àsọdọ̀ brọ́dà yẹn mọ́jú dọ̀là òun máa lọ pé ọkàn wa tó máa bẹ̀ òun ó ní pípọ́n jẹ́ fàṣẹṣẹ́ nu ni gbà tó dálẹ́ ọkàn òun ti ń bẹ̀ òun òun á fún lésì pé ókè torí kò fẹ́ gbóbìnrin wá tẹ́tìlẹ̀ òun ò jẹ́ kó mọ̀ torí kò fẹ́ gbóbìnrin wálé ó ṣe máa ń bá òun dà ní gbogbo ìgbà ó bá ní òun ògbóbìnrin wálé mo mọ̀ kó máa ń gbóbìnrin wálé òun wá send picture obìnrin yẹn sí òní lédi lélẹ̀ pé gbàtọ́ tí ń gbé wálé lòun ti mọ̀ ó ní but òun ò fẹ́ sọ̀rọ̀ torí kò má bàa bá ego ẹ̀ jẹ́ tó bá tó máa sọ̀rọ̀ ní ìsìbẹ́ òun àti àwọn alẹ́ kó òun lé pátápátá ni wọ́n ní kó má bínú ṣàbẹ̀wọ̀n máa iná wá rí
onígbà tó dalẹ̀ àwọn jọ sùn máa yẹn ò lọ mọ́ ó ní don't worry you can sleep in the bedroom I will sleep in the sitting room ó ní no ẹ lọ sùn sí bedroom ó ní ó sọ pé no don't worry ó lọ sùn ó ní bó ṣe lọ sùn sínú bedroom nìyẹn máa yẹn sùn sínú sitting room nígbà tó di alẹ́ ó ní òun ò lè sùn tó máa ti yẹ ẹgbẹ́ báyìí òun kan òun ò lè sùn ara wọn bó ṣe lọ sí bedroom lòun bọ̀ máa yẹn náà wá sí bedroom àwọn náà lọ the last one tó máa lọ bedroom báyìí tó máa ní bedroom òun wà ní bedroom kọ́ ni pé máa yẹn kàn kọlẹ̀kùn ni pé bó ṣe bedroom lòun wà ní wọ́n sọ pé yẹn wọ́n á ní pé òkè pé àwọn náà fẹ́ lọ bedroom ni ó ní wọ́n ṣáà òun á jáde gbà tó jáde máa yẹn kankan ní bọ̀ òun lẹ́nu ni ó kọ̀ lọ fún òun ní sweet night sex ní ìbálòpọ̀ ni ó kẹnu bọ̀ lẹ́nu ó ti bó ṣe bẹ̀rẹ̀ sí bóun lájọṣepọ̀ nìyẹn àwọn òtí ẹ̀ ṣeré pa òbó tó ń gán ti so mi like òun tí ì máa jẹ pé kó wá máa yàn kàn wá ni ó ní bó ṣe báwọn lájọṣepọ̀ nìyẹn o ó ló bóun lájọṣepọ̀ náà máa ó bóun sùn ó dẹ̀ ní kò sí bóun ṣe fẹ́ ṣe pé tóun bá ṣe ìwọ̀n àmì báyìí òun ò lè ó ní káàkiri bí àwọn ò tí ì bẹ̀rẹ̀ òun ò ní fi lọ bọ́ tó pé àwọn ti bẹ̀rẹ̀ so kí lédi yẹn pé kó jọ nítorí ọlọ́ kí lédi yẹn kó máa lọ tó bá ti di ọ̀la kó gbé bẹ́ẹ̀ fọkọ ẹ̀ wọ́n lóun ti gbọ́ ó dẹ̀ gbé bẹ́ẹ̀ ó ní ó dẹ̀ ra jẹ́ tó mọ̀ pé ìyàwó lé lòun ló ti lọ ra oògùn wá fún òun jẹ́ tó ń lóògùn torí òun ò fẹ́ story that touch heart ó ní pápá kò ṣe kó bí ìyàwó lé ni ó ní wà òkè ṣe bóyá torí pé òun bóbìnrin sùn lẹ́hùn pàdé níjọ́ kan òun bá sùn níjọ́ kan yóò mí pé bí ajá ni ó ló dẹ̀ sọ bẹ́ẹ̀ òun dẹ̀ ní pé ó ṣe ó jẹ́ fún òun lọ́gbà tó ń dẹ̀ ọgọ́sùn 50k ló ṣe sí àkáǹtì òun 10k tó fún òun tó gba 20,000 yẹn padà ó jẹ́ fún òun 10k ó jẹ́ sí 50,000 sákàǹtì òun bó kò fi wọ mọ́tò ó jẹ́ gbé òun dé ibi tó ń ti máa wọ mọ́tò òun dẹ̀ wọ mọ́tò òun dẹ̀ lọ lé padà gbà tó ń délé ó ní òun àti ẹ̀jẹ̀ máa ń sọ̀rọ̀ kó lè sọ pé ló wá wáyé ẹ̀ka sàn ní ẹ̀ka sàn ọdún mẹ́ta nìkan ìjọ kan ló wá sọ pé òun tẹ́fẹ̀ẹ́ wá sí Abẹ́òkúta wá ní pé àná pé àwọn ò lè ra mọ́ kó báwọn ṣe wà ní distance náà ló dáa ó ní bí kò ṣe bóun sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó máa ṣe háìsì fúnjọ́ mẹ́ta bí ajọ́ karùn-ún ló tó máa ṣe dáhùn pé how are you ó tán kò sí nǹkan tó lè sọ mọ́ tó tún lè sọ fún pé kò jọ kó ẹ̀pọ̀ pé òun broke fún un ọkọ òun kò wá náà òun jáde mọ́ so tó á di weekend time tó mọ ìbìrin yẹn máa wá kò ní wálé wá sùn á gbé jáde lọ ó di pé tọkọ òun bá fọwọ́ kàn lórí pé gbà mí ọkọ òun lè má fọwọ́ kàn ṣé ní tó pé tó bá tẹ̀lé fọwọ́ kàn abẹ́ ìgbà tó máa ṣe wéré á kàn fọwọ́ ra òun lára báyìí á bóun lájọṣepọ̀ kò sí kó bí ó fẹ́ bóun ṣeré pa abẹ́ nísìn kò bóun ṣeré kò ṣe àwọn ṣe foreplay àwọn iṣẹ́ nítì nígbà tí ó dé yà tó ṣe kínní òun ṣáà gbẹ̀mí kúrò ń bẹ̀ òun náà face front ó wá dijọ́ kan àwọn ṣe nǹkan ní family house àwọn ọkọ àwọn ó ní òun ti ẹ̀ ń serve àwọn èèyàn ni ó ní bóun ṣe déwájú òun kàn rí máa yẹn bọ̀bọ̀ yẹn ni òun kàn ní kí lè wá ṣe ìgbà ní àbí èrò ọ̀gá ní kí ibìrì kí lè wá ṣe ìgbà ó ní ṣe bí ilé ìyá kọ́ mi lé ilé ìyá ẹni tó ṣe pàtì báwo lè jẹ́ sí mo lábúrò ọkọ mi ni àbúrò ọkọ ẹ̀ ọba kan àwọn ni wíkẹ́ má sọ fún mi pé ká lọ́kọ ẹ̀ ń bá dárúkọ wọn ni ẹgbẹ́ òun ni ọmọdáde òun ni bá ní ọmọdáde ni ìyàwó mi ti ẹ̀ ní ẹ́ báwo ni ọba kan bá kíra ó ní àyàwó bá ṣe gbì ń bá wọlé lọ ń bá ṣe ń bá ní bó tí mi ò rí nígbà tí mo tá fẹ́ ṣe tó bá dáná mi pé òun ò kì í òun ò use mọ́ ọbẹ̀ nìkan pé bó tí Abẹ́òkúta ni ìlàró láwọn ọkọ mi na àwọn ti bí òun wá sùkúlù Abẹ́òkúta ni òun jẹ́ fìdí pé òun wà l'Abẹ́òkúta òun gbá Abẹ́òkúta ti mú òun lára tó jẹ́ pé owó jẹ́ òun wọlé ń bẹ̀ tó ń ṣe dúró ó ní òun wá ní bó ṣe lọ sí kọ́nà ni wọ́n lọ sí voice note wọn pé tó máa gbọ́ ní ẹ̀ẹ̀kan pé ẹjọ́ ọkọ mi ni wọ́n ní you are safe ẹnìkan tó kọ́ sọ fún òun ni pé òun safe ó láti ṣe ẹ̀mí òṣèpọ̀ tó ń lọ báyìí ó sọ fún pé òun máa sọ sákàǹtì òun ni ọkọ wọn sọ pé bọ́ọ̀lù òun ti mọ̀ wọ́n ní ọ̀dọ̀ rẹ̀ òun gbà tó wọn lọ sí Ìlaro tó ń lọ sábẹ́òkúta ni òun pàdé wọn pé ilé ọ̀rẹ́ wọn ni wọ́n ń gbé wọ́n ní ọ̀rẹ́ wọn ní ayé mi sí wọ́n ní wípé àbúrò òun ni pé ọmọdájì òun ni pé òun sọ fún mi pé fámìlì òun fẹ́ gan pé dáadáa àwọn fẹ́yàwó tó mẹ́rin pé bóun náà jẹ́ ṣe òun máa fẹ́ tó mẹ́rin ò bá àfẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìwọ ló mọ̀ so bí àṣìṣọ̀rọ̀ nìyẹn bọ̀dá yẹn díẹ̀ ní ìbáyìí tí bá nídìí kan máa sọ fún wọn àmọ́ pàfẹ́ bára wa sùn abẹ́ ṣe wọn kan kò sí náà ní ìmọ̀ àti wọn ìgbà yìí bá ti bá fẹ́ tí máa ń wọkọ̀ mi báyìí máa fẹ́ sọ fún pé mo máa ti ṣe nǹkan báyìí bọ́ ìgbà tó yá bọ̀dá yẹn ló sọ fún mi pé tí n bá sọ fọ́kọ mi kò sí mọ̀ tó fẹ́ ṣe fún òun o torí òun ò mọ̀ mí níyàwó lé tọ́tẹ̀sì pé òun mọ̀ pé òun ló fẹ́ mi number one nìyẹn
ó ní òun àtọkọ mi dẹ̀ lé àwọn ò kí ń ṣe báwọn ṣe jẹ́ ọmọ bàbá tó yìí, òun lè sọ wípé nínú ọdún mẹ́ta àwọn lè má sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tọ́rọ̀ ò bá ti kó bí ọ̀rọ̀ tó ṣe gbà tí bàbá tó so àwọn papọ̀ tí bàbá àwọn ti kú ni ọkọ mi náà ni wọ́n ti everybody ti change wa, so bàbá àwọn tó tó àwọn papọ̀ ó dẹ̀ ti kú, so everybody wà ní orí ọwọ́ èyí oníkálukú náà ló ń tọ́ oníkálukú, so ó ní ilé tó pé fáwọn gan bẹ̀rẹ̀ gan mọ́mí àwọn ló ń gbowó ẹ̀ àwọn wà gbowó ẹ̀, so kìnnìkan ó ṣàní pé kí n jà kí n lè gba ọmọ mi pé torí ìyá ọkọ mi yẹn àkẹ́rà ló wá ń ká àwọn ọmọ ẹ̀ òun ló bẹ ayé àwọn ọmọ ìdùnnú wá ń ká àwọn ọmọ ẹ̀ lákẹ́rà because nìkan ló wá sọ pé òkè lórí ìyá ọkọ mi ìyá ọkọ àwọn yẹn ó ní òun ìyáálé olóhùn ṣáàṣì òun sọ́wọ́n fámílì àwọn pé kán bóun gbọ́ ọmọ òun kó òun fẹ́ máa tọ́ ọmọ òun fún alára òun wọ́n jẹ́ bẹ́ẹ̀ akọrin sọ̀rọ̀ ìyá kan ní pé òkè bóun gan fún àwọn fẹ́ ní ìsinmi wọ́n fi káwọn ọmọ òun méjì wà báwọn ó lóun yà pàdé òun mọ́ ọkùnrin tó yẹ pé tóun bá tí àwọn bá jọ wà kò ṣe pé àwọn fẹ́ ṣe eré pa àbáwọn fẹ́ ṣe kinní kan ó ṣe pàdé òun mọ́ nìyẹn bọ̀ àǹtí Ṣeun dèní báyìí ìbálòpọ̀ tóun níyẹn ó sì máa ń rìn bẹ́ẹ̀ lórí òun. So thank you for listening to this wonderful story. Please subscribe.